Atúngbóhun tó dùn jẹ́dé ètò alárinrin àwòrán ìdílé lẹ́tò tó gorí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ kú ilé lóko, ẹ kú ilé lódò, ẹ kú ilé níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá ní Aworan TV ńlá wà lọ́wọ́lọ́wọ́ tí a ti ń dá bí ẹdun tí a ti ń rọ̀ bí òwe lórí ètò wa ètò yín ètò àwòrán ìdílé. A tún ti dé fún ti ọ̀sẹ̀ yìí níbi tí a ó ti jọ máa kọ́ ara wa ní ọgbọ́n àti èdè. Ó fẹ́ kí ilé rẹ tùrò, ilé ẹ̀kọ́ àgbà rèé fún ọ láti wá kọ́ ẹ̀kọ́ tí wàá múlò nínú ilé rẹ. Orúkọ tèmi náà ni Matthew Alao. Èmi máa pè mí lẹ́yinjú Olódùmarè tí ò gbọdọ̀ fọ́. Tí a bá dé agboolé orin, àwọn èèyàn máa pè mí ní Prince Mercy. Mo sọ ní ìjẹ́jọ́ mo ní ẹyẹ ò kì í fa apá kan fò bí ìgbín bá ń lọ. Òun àti ìkarahun náà ni wọ́n jọ ń lọ. Bí ẹ bá wo inú kolo yìí, ẹ rí i pé èmi nìkan kọ́ ni mo wà ńbẹ̀. Àdúró mẹ́ta ó pé tí ò gbọdọ̀ dọ̀bẹ̀ nù. Ẹ̀yin náà sọ̀rọ̀ sí àwọn aráalé kan mọ̀ wípé ẹ wá lóde yìí. Ẹ kúlé o ẹ̀yin aráalé, a ti tún dé lọ́tùsẹ̀ yìí o bá a ti máa ń dé. Orúkọ tèmi ni Àkànní Rẹ̀mílẹ́kún. A ti dé lọ́sẹ̀ yìí o, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan kájọ máa bẹ́tò ìlọ. Ẹ káàsán, ẹ kúlé, ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ tèmi náà ni Àlàró David tí gbogbo èèyàn mọ̀ sí Ọláolúwa. Ẹ jẹ́ ká farabalẹ̀ lọ́jọ́ tí òní pẹ́pẹ́yẹ ó gbọ́mọ pọ̀n. Pẹ́pẹ́yẹ gbọ́mọ pọ̀n. Adébíṣẹ́ má ṣe òun náà ni bàbá ọ̀lẹ. Àtúntìdé náà nìyẹn. Ẹ mọ̀ pé bí a bá ti dé, ìṣe ni ilé ó máa dùn ní ọ̀dẹ̀ gbogbo rẹ̀ yóò máa rí bí oyin. Ní ìjẹ́jọ́ àkòrí tí a mú wá òun náà ni wípé ọmọ tí ó ya ìpáǹle àṣìṣe rẹ̀ ṣe látọwọ́ ìyá ni àbí láti ọwọ́ bàbá. Èmi àti Òrété àjọfọ ọ̀rọ̀ yìí ní ìjẹ́jọ́. Èmi ní láti ọwọ́ ìyá ni ṣùgbọ́n Òrété nírọ́ kò rí bẹ́ẹ̀ láti ọwọ́ bàbá ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ilé gbogbo tí ẹ ti bá wa dá sí ọ̀rọ̀ náà lórí ìkànnì gbogbo tí a fi sílẹ̀ wípé kí a dá sí. Lónìí a ó ka gbogbo àwọn tí ó dá sí àti ohun tí wọ́n sọ. Nígbà náà a ṣẹ̀ṣẹ̀ wá lọ ǹjẹ́ àṣìṣe náà ọwọ́ bàbá ló ti wáyé àbí ọwọ́ ìyá. Ẹ kú lẹ́lẹ́kan sí. Bí n bá wọnú ẹ̀rọ alágbèéká tí ó wà lọ́wọ́ mi níyìn, lára àwọn tó kọ́mẹ́ǹtì àrí ẹgbẹ́ bí olúwa ní ṣọlá. Ẹgbẹ́ bí olúwa ní ṣọlá. Àwọn tiẹ̀ kí wa ń bẹ̀ ni wọ́n ní ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣe àdúpẹ́ àmọ́ ẹ̀ tí gbà wá ní ìmọ̀ràn tí a fẹ́. Ẹni tó tẹ̀lé wọn náà ni Isaac Olúwatósìn. Àwọn ní ètò àwòrán ìdílé. Orúkọ tèmi ni olootu venture láti ọjà ọ̀dàn. Àwọn méjèèjì ni nítorí ó ṣeé ṣe kí ẹnu wọn má kò lórí ọmọ. Ọ̀rọ̀ ńlá. Ọlálẹ́yẹ Isaac, èmi ní Òrété ní ọkùnrin ni. Ọkùnrin ni o. Àmọ́ Ọlálẹ́yẹ Isaac ìṣe lòun kó Gbogbo rẹ̀ kọ̀. kódà. Arákùnrin Ọlálẹ́yẹ Isaac adúpẹ́ púpọ̀ àmọ̀rírì ohun tí ẹ ṣe. Ẹ ṣe fún ọ̀yẹ̀ èyí tí ẹ là wá. Ẹni tó tẹ̀lé wọn náà ni arákùnrin Adégbìtẹ́ Nicholas. Àwọn ní ètò àwòrán ìdílé wọn ní láti ọwọ́ ìyá ni. Ẹ rí i pé mo rí ọ̀rọ̀ sọ ní ìjẹ́jọ́. Ó ti dá o, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun gan o, ṣé látọwọ́ ìyá ni? Ó dáa, ẹ ṣeun gan mo dúpẹ́ ṣùgbọ́n mi mọ̀ pé látọwọ́ bàbá ló ti wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọwọ́ ìyá ni. Èyí tó pọ̀ jù. Ẹ ṣeun gan. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti rí o, ẹ ṣé o. Ó dáa náà. Ṣé fi sọ pọ́wọ́ ìyá ló ti wá? Ṣùgbọ́n mi mọ̀ pọ́wọ́ bàbá ló ti wá o. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ẹni tí mo tún rí ń bì yìí òun náà ní láti ọwọ́ gbogbo wọn ni. Kódà ẹni yìí gbìyànjú òun tó kó gbogbo ẹ̀ pọ̀. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Ẹni tó tún tẹ̀lé a rí arákùnrin wa tó jẹ́ ìkan gbòógì nínú ìkànnì Logbon TV. Ìyẹn ní George Film Production
tí a mọ̀ sí Akan George tó jẹ́ olóòtú ètò àgbẹ̀lọ́ba lórí ìkànnì yìí àwọn náà dá sí wọ́n ní àwòrán ìdílé ọwọ́ ìyá ni olóòtú ẹ̀kú iṣẹ́ ọpọlọ o bí a bá rí ìdìbò yẹn ti ṣe ó ti dá ọwọ́ ìyá ni wọ́n ní látọwọ́ ìyá ni. àwọn kan náà kọ́mẹ́ǹtì lórí WhatsApp níbẹ̀ a ó rí arábìnrin wa ìyá tẹ́sítì láti ìlú Ìláró àwọn náà dá sí wọ́n ní àṣìṣe náà pé láti ọwọ́ gbogbo wọn ni wọ́n ní bí bàbá ṣe ní ẹ̀tọ́ tó sì ní ojúṣe láti ṣe lórí ọmọ bẹ́ẹ̀ náà ni ìyá ní níbẹ̀ náà a rí arábìnrin wa ìyá àpàṣí ìyá wa Daniel Veronique àwọn náà dá sí wọ́n ní àṣìṣe láti ọwọ́ àwọn méjèèjì ni bí a bá sì kíyèsí bàbá ní ká kíyèsí lóòótọ́ torí a ó fi àkórí yìí a ó fi òpin sí i ní òní ká ba lè rawọ́ tó àkórí mìíràn ní ọjọ́ mẹ́jọ. Bí a bá ní ká kíyèsí bí a bá máa sọ òótọ́ àti òdodo ọ̀rọ̀ fún ara wa ọmọ tó yẹ ìpáǹle àṣìṣe rẹ̀ ó wà lọ́wọ́ ìyá àti bàbá. Irọ́ ni àṣìṣe sì ní òwe tí ó wí pé ọmọ tó bá dára ní ti bàbá ṣùgbọ́n èyí tó bá kù díẹ̀ káàtó ní ti ìyá ẹ̀ irọ́ ni àwọn méjèèjì ni wọ́n jọ ní òun ni. Bí bàbá bá ní ìyá nìkan ni kó máa tọ́ ọmọ jíjẹ àti mímu nìkan lòun fẹ́ máa wá a rí i pé ó kù díẹ̀ káàtó jíjẹ á wà ńlẹ̀ nígbà míì tí àti lè fi ìfọkànbalẹ̀ jẹ́ kò ní ṣe ṣe. nígbà téèyàn bá fẹ́ jẹ tán ti pè é pé ọmọ ti dá wàhálà sí ìgboro ó ti dáràn àti jẹun ò ní ṣe é ṣe mọ́. a rí i pé wàhálà ti dé wọ́n á sì béèrè wípé ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ ẹ lọ pè wọ́n wá. ìdí náà ni èmi àti ẹ̀yin ni a fi gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó yè koro kí ìdílé wa kó ba lè jẹ́ ìdílé aláyọ̀ ìdílé tó yàn tó sì yanjú. Àwọn Yorùbá máa wí pé àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ akẹta sáré àti pé ọmọ tá a bá bí tá ò bá kọ́ agbéléta kọ́tà ẹ̀ ṣe torí náà bàbá tí o ní oore ọ̀fẹ́ ìyá tó ní oore ọ̀fẹ́ láti máa wò wá láti bá wa ṣe alábàápín nínú ètò àwòrán ìdílé fún ti ọ̀sẹ̀ yìí dandan ni gbèsè ní ẹ̀tọ́ sì ni fún wa láti tọ́ àwọn ọmọ wa. ká sì máa gbàgbé pé wọ́n ní alágbàtọ́ ni wá o. alágbàtọ́ ni wá á ṣe ní dandan ká jábọ̀ jábọ̀ ẹ jẹ́ ká máa rántí ìyẹn ní gbogbo ìgbà báwo ló ṣe tọ́ ọ sí wàá ṣàlàyé. bóyá tiẹ̀ ni pé sábà ní sójà rẹ̀ máa bá ẹ àbí wo mo ti ń lọ o bó bá yá fún ẹ kó bá mi. àbí mo ti bí ẹ ná. bó bá wo òtún ra ẹ bí. àmì ọ̀pá àwọn tó bí mi ìwọ náà máa pa mí. irú àwọn ohun bẹ́ẹ̀ ò dáa o. gbogbo ẹ̀ ló ní àtúbọ̀tán. àwọn òbí mi àti ẹ̀tún ní o ti tójú bọ́ fúnra ẹ̀. máa mójútó máa yanjú ayé rẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. ìyá padà jábọ̀. torí náà bí ìdílé yín bá máa dùn ó bá máa ní ayọ̀ ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa ibi tó orílẹ̀-èdè dé lónìí tó dàrú dé àti ibi tó dáa dé ara ẹ̀kọ́ tí a kọ́ àwọn ọmọ òun ló fà á o àdúrà mi ni pé ìdílé wa yóò dùn yóò láyọ̀ bí oyin o. rí ètò àwòrán ìdílé náà lẹ́wà o fẹ́ polówó ọjà rẹ o fẹ́ kọjá ẹ máa ta warawara o lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti Logbon TV gangan àbí kó kọ àtẹ̀jíṣẹ́ síbẹ̀ o sì lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062962310 àbá ìpolówó ọjà rẹ tí ọjà náà yóò sì máa ta warawara ẹ̀yin ọlọ́jà kéréje tí ẹ fẹ́ kí gbogbo àgbáyé mọ ohun tí ẹ ń ṣe ẹ máa dà gírígírí bọ̀ sórí ètò Logbon TV pàápàá jùlọ lórí ètò àwòrán ìdílé ẹ bá wa dòwò pọ̀ ẹ̀yin náà yóò sì rí i pé rere lolúwa a ò ní rí ìjò báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a mú àkòrí mìíràn tó tún ṣe kí ni tó tún ta lẹ́nu tó ju ti ọ̀sẹ̀ tí ó kọjá lọ torí náà ẹ máa bá wa ká lọ lórí ètò náà ní gbogbo ọjọ́ mẹ́jọ.
a máa fi àwa náà ní tí nítòótọ́ a ó máa pàdé lọ́sẹ̀ tó bọ̀ kó tó di ọjọ́ mẹ́jọ ikú ò nípa nìkan kan wá o àmì àṣẹ àti pé nàìjíríà tá a wà yìí ẹ̀sà àjọjẹ́ a máa fi ìrọ̀rùn fi lò ó ká máa tẹ̀ jẹ́jẹ́ bó tilẹ̀ ò kórí àwa là á padà borí lágbára ó di dandan a padà pàdé ní ọjọ́ mẹ́jọ ààbò ọlọ́run adájú lórí gbogbo a ní fi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa a ní fi ń ṣe àwátì o bẹ́ẹ̀ dẹ̀ ni àwa náà tá à ń gbọ́ yín tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ a ní sọnù a sì ní wá iná tì owó tẹ́ fi rà á tẹ́ fi tẹ̀ sójú ẹ̀ ní gbogbo ọ̀nà ọlọ́run máa pèsè fún ẹ ṣe. a máa fi bẹ́ẹ̀ dágbére lọ́sẹ̀ yìí wípé ire o. Logbon TV. Logbon TV. Logbon TV. Logbon TV. Logbon TV.